because you called and you apologized to me through Toyin. And they begged me, Toyin begged me, because she styled you that year to come for your birthday, which I did come. IYABO OJO ó tú àṣírí Kẹ́mi Olúnlọ́yọ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Bí Kẹ́mi Olúnlọ́yọ̀ bí ó ṣe tọrọ owó lọ́wọ́ IYABO OJO, bí ó sì tọrọ owó wípé òun fẹ́ ra oògùn nígbà kan rí, gbogbo rẹ̀ ni arábìnrin yìí ó sọ nínú fídíò yìí. Ó ní kò tiẹ̀ tún lè wá bẹ̀ òun directly, ó ní ó tún rán arábìnrin yìí Tóyìn Abraham ló ní ó tún rán sí òun láti bẹ̀ òun. Ẹ̀yin èèyàn wa ẹ ṣàfẹ́rabalẹ̀ kí ẹ wo fídíò yìí, kẹ́ ẹ wò dé ìparí. A ó máa play fídíò náà fún yín nísìnyí. Ó ti yá. Brought you a gift. You said you once needed your money to buy drugs. I sent you money. Was it 100K or so? You said I sent you money for what? You are nothing but a pathetic loser. You have failed on all levels. I'm here to talk to you, Tony. Sorry, I said Tony. Kem. I'm here to talk to you. You are a failure. You are a failure. What do you have nothing. And that is why you try to bring people down. That is why you target people to bring down. Let us put all the cards on the table. And let us lay it out one by one. And let's see. The only thing that you have above me is age. And age is just a number. Because it is not how far, but how well. You are a very sorry case. And there's a saying that says it. That what you do unto your parents, your children will do same unto you. That is why you're not being cared for. You're not being cared for. Because check it out now. The only thing you've ever done to your parents is to destroy and tarnish and pull them down, even till after his death. And that's why they don't care for you. They can't, and you will continue to be in exile. You will continue to hide. You will continue to hide. Because you're a terrible person. You don't have a life. I don't care how worse you try to paint me. I don't care how worse you think my life is. My life is far better than yours. My story is far better than yours. You can. Because let's lay the cards on the table. I have 2 kids for 1 man. You have 3 kids for 3 different men. And then you come out and talk about who slept with who and who did. You are in Koton Pini Ashegba. Elio Shashewu Ashe Yada Yada, Ashe Radarada, Ashe Yaka Yaka. Olórí burúkú ìyá. Ìyá ìrànà tí ò lè dúró tọ́jú ọmọ. Because tó bá ráyè láti tọ́jú àwọn ọmọ ẹ̀, ò ní ráyè tọmọ lọ́mọ. Tó bá ráyè láti jókòó tọ́jú àwọn ọmọ tó bí nínú ara ẹ̀, ò ní máa wish bad lórí ọmọ lọ́mọ. Ò ní hide. You will not hide under the guise of blogging and be destroying other people's children. Tí èèyàn bá ń tètè bímọ,
ó yẹ kó bí mi ní kẹ́mkẹ́m ṣọmọba ṣọmọ pé kí wá Priscilla wá jẹ́ granddaughter ẹ̀ ṣùgbọ́n torí pé ayé ẹ̀ ti bàjẹ́ nítorí pé olórí burúkú ni ẹ́ wàá jókòó ẹni tó kọ́ ẹ́ kó fi ṣe ọmọ wàá máa kọ̀ọ̀kan nípa ẹ̀ àná ó máa sá kiri ọjọ́ ayé ẹ̀ níṣẹ́ ó máa sá pamọ́ ni torí wọ́n bí kan ní pọ́n èrè kò jáde síta bí mo ṣe jáde kó sọ pé yes mo ń gbé ní Lẹ́kì county wọ́n bí èrè torí pé o mọ̀ pé gbogbo nǹkan tó máa ń sọ nípa àwọn èèyàn o mọ̀ pé irọ́ nẹ̀ o mọ̀ pé abatara tí ẹ̀ jẹ́ àti ìrandíran ẹ̀ òun ni ẹ́ kò yẹ bẹ́ẹ̀ abatara ẹni jẹ́ ó máa tọrọ kú ni ó máa ṣẹ̀sín kú ni o ò lè rí ìtọ́jú torí ègún ni fún ẹ kò yẹ bẹ́ẹ̀ ohun tó fojú àwọn òbí ẹ rí in fact ojú tí ẹ sì máa rí tó máa worst jù ẹ lọ òjòkó òun sọ̀rọ̀ ti tèmi ó mú kọ́ mo fi jù ẹ lọ journalism kìnnìkan journalism ìsọnù journalism irọ́ ó ní PTSD ìsọnù gbogbo wa la ní monopoly of madness a kàn ń tọ́jú ẹ̀ sára à ń rò pé àgbà tí ń dé àwọn kankan wà tí èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ́ kò yẹ bó ṣorí tó o bá sọ̀rọ̀ mi ò lè jẹun torí àtọrọ bára ni tó o bá sọ̀rọ̀ mi báwo ló ṣe fẹ́ ní traffic lórí page ẹ̀ fídíò tí mo rà ń ṣe yìí ó mọ iye owó tó máa fún ẹ ṣùgbọ́n ẹ owó pẹ̀lú ègún ni owó pẹ̀lú èpè ni gbogbo tó bá wá ń rò sí àwọn ọmọ tèmi èmi Ìyábọ̀ Olúbùnmi Fẹ́túgà ni mo sọ ó máa padà jẹ́ sí tiẹ̀ táwọn ọmọ àti gbogbo ìran dìrò ẹ̀ pátá gbogbo ibikíbi tó bá ń rò láti máa borúkọ èmi Ìyábọ̀ Déjẹ́dé àgàgàgàgà ayé ìrandíran ẹ̀ máa bàjẹ́ lọ sí i gbogbo ibikíbi Ọlọ́run pín kínní ó pín fólúkálùkù ni ṣùgbọ́n sórí làákàyè tiẹ̀ ó dorí kodò báyìí kíyàn wà ibà rò dáadáa like you should be almost 60 or no more than 6 because I'm not really even following your story like that anymore. I don't know your age anymore but I know you're an elderly person ó yẹ kó jókòó ni kọ́mọ kínní máa gbé wá kíkejì gbé wá kíkẹta lè. ó ṣe ní máa ro burúkú sí ọmọ làkejì nígbà tẹ́ pé rere ọkàn ẹ rí ó rẹ ní nífẹ̀ẹ́ ẹ wò ẹ ṣépè fún un ó rẹ ní ó rẹ because tó bá rẹ ní nífẹ̀ẹ́ yìí wàá ti yógun jà tó bá rẹ ní nífẹ̀ẹ́ yìí ò ní máa ṣe gbogbo bó ṣe ń ṣe tó ń ṣe bí òtẹ̀ ṣe kó ń ṣe bí àgbàyà tó ń wùwà àgbàyà torí àgbàyà ní àgbàyà òfò àgbàyà rádaràda wà tọ́jú ọdún yìí tó ti ń bà bọ̀ mo kọ́kọ́ yí orúkọ ẹ̀ láti àǹtí Kẹ́mi mo fi sí kẹ́mkẹ́m ó pé mo ti wá yọ àǹtí yẹn kúrò mo ti ń pè ní kẹ́mkẹ́m sórí pé o ti ń tẹ́ tó bá yàwó a máa jẹ́ kẹ́m ṣùgbọ́n kí mo ṣe ń pè ní kẹ́mkẹ́m mo ti yọ àǹtí yẹn kúrò tó bá yà máa yọ kẹ́m kan kúrò á wá di kẹ́m tó bá yà wá di torí olórí burúkú ni ẹ́ olórí burúkú ni ó fa àwọn ọmọ sírí àwọn ọmọ tiẹ̀ ó fi wọ́n lẹ̀ síbi tó wà
o dẹ̀ ń wá bó ṣe fẹ́ ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, o wá rò pé ayé àwọn ọmọ tí àti ìwọ fúnra rẹ̀ máa dà, kó lè dà. Sọ́tọ̀ kó lè dà. Bí wọ́n bá ti wá burúkú fún ọmọlàkejì, burúkú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. Mo wá fẹ́ ṣépè kan, mo fẹ́ ṣépè kan. Tó bá jẹ́ pé ní ìtòótọ́ èmi Ìyábọ̀ Olúbùnmi Fẹ́túngà mo mọ̀ nípa bí ìwọ Kẹ́mi Olúnlọ́yọ̀ olórí burúkú yìí ṣe lọ sẹ́wọ̀n, gbogbo èpè tó bá ṣẹ́ fún mi àtàwọn ọmọ mi àti táwọn àwọn ẹlẹ́gbẹ́ bá ṣe àárọ̀ Kẹ́mi Olúnlọ́yọ̀ àti Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ pé bó ṣe lọ sẹ́wọ̀n yìí kò ń ṣọwọ́ mi. Sórí gbogbo èpè pátá tí ìwọ àtàwọn tí ẹ bá ń ṣẹ́ fáwọn ọmọ mi, ó máa dà lé ẹ lórí mi. Kò yẹ bẹ́ẹ̀ yẹn, ó máa dà lé ẹ lórí mi.